ẹ lè dáná mọ́ nílé pẹ̀lú bá a ṣe sọ pé nǹkan wọ́n tó iná lórí àkọ́bí yín títí lórí àbígbẹ̀yìn lẹ́hà abọ́lé lọ ilé mi ṣe ní ń bá yín gbé wá bóyá èyí náà ò tún kọ́ ẹ lẹ́kọ̀ọ́ ṣe é rí arábìnrin tó wà lókè mi ó kọ̀ kò tẹran ewúrẹ́ o kò ta tàgùntàn kódà kò ta ti màálù bó bá tiẹ̀ jẹ́ ti kìnìún ní ń tà ní ẹ̀sìn tàbẹ́ràn ọ̀gbẹ́ ṣe bá ní ara ẹ̀ náà lára rẹ̀ ṣòkòtò ọlọ́pàá ẹran èèyàn ni wọ́n ń gé lékiri lékiri tán fi ń ta oúnjẹ fún àwọn èèyàn ṣé ẹ ti ẹ̀rí tí mo ń jọ mí lójú ni wípé ẹlòmíì iṣẹ́ rẹ̀ ni ò gbà láàyè tó bá ti jí jáde ní mọ̀tẹ́mọ̀ mi mọ́lẹ̀ yóò tún wọlé ní wọ̀tàánù iṣẹ́ rẹ̀ ò gbà láàyè bí tí wù tí ń mọ̀ ó sì ti mọ bí ṣe máa ń ṣe ìrìn àjò rẹ̀ ó lè gbọ́n tí ń dáná kó fún ọ lówó ẹ bá ń sọ bẹ̀bá ẹ bá ń sọ bẹ̀bá yóò kàn mọ́ máíkírówèfù ẹ̀ ní ó mọ̀ ọ́ jẹ́ ẹlòmíì sì rèé yóò gba ítírì lọ ni yóò lọ ra tí ó rà tí wọn ó mọ̀ ọ́ jẹ́ mẹ́lòmíì ṣe ń lò gbèsè ayé wọn tó wá yà mí lẹ́nu ni pé ìwọ kò là kò ságbé o kò là kò ságbé alábọ̀ọ́dọ́ aya wọn báráàkì níṣẹ́ lábọ̀ tún lè wá oúnjẹ tí ọmọ rẹ àti ọkọ rẹ àti wọn náà jẹ sínú kì í ṣe pọ́n ní ọwọ́ wá fún ará àdúgbò kì í ṣe pọ́n mọ̀lẹ́bí náà kó tí ọ pé ọmọ dáná fún o jọ́ọ̀sì wọ àwọn ọmọ tó o bí àti ọkọ rẹ ó tún ní ọlá ó tún abọ́ líyan lọ sádùúgbò dádì yín mọ̀ tí ń lo ẹ̀ lọ gbowó oúnjẹ àkọ́bí náà ó lọ èkejì ó gba tiẹ̀ ìkẹta ó gba tiẹ̀ dídí lórí mo wáyé wá bí ni ìwáyé wá kàtí lórí tọ́lọ̀ ń fún yín ẹ sì rò páyé lẹ̀ ń ṣe ẹ ṣayé o the funnest part of it ni wípé ọ̀pọ̀lọpọ̀ yín bó bá wá yá ẹ mọ̀ sọ wípé ayé ní í sẹ́yìn ládùúgbò bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ tó wọn ò jẹ́ ẹ lákòójọ ẹ mọ̀ lórí òkè kan sí kejì tí ìbá wá sẹni tí ń wúwo ńlẹ̀ tàbí wọ́n ń kówó fún lójoojúmọ́ tàbí kò ṣiṣẹ́ kó tó mọ̀ rí owó ṣé ẹ mọ̀ pé mo ti sọ tán kan ṣáájú wípé iṣẹ́ wọn ni ò gbọ́n láàyè kò yé báyìí ní ìsìn bí èèyàn bá wá ṣiṣẹ́ náà wípé òkè o ó ní sí ọwọ́ ni ọ́ tó ń yọ owó fún dá owó kinní fún ọmọ lójoojúmọ́ wọn ò jẹ tàárọ̀ wọn ò jẹ tọ̀sán wọn ò jẹ talẹ́ sọ fún mi ìgbà wo lọ fẹ́ rí lẹ́kọ́ ìgbò lọ fẹ́ lákòójọ àwo oúnjẹ lé ọmọ lọ́tún fún ìyá náà tiẹ̀ báyé rẹ ni ẹ̀yin ò gbọ́ngbọ́n bọ́n ṣe ń ra oúnjẹ sílé téèyàn ń dáná àwọn tó jẹ́ pọ́n ti ẹ̀ nífọ̀n tán lè kánná gan ṣe bẹ́ẹ̀ rí yẹn lórí ayélujára wọ́n tún fi iná dídá ẹ̀ wọ́n tún fi ń pa owó wálé ni tiẹ̀ ní wípé kán gbowó oúnjẹ láàárọ̀ kó sì ṣẹ́pèlé lérí kó rojọ́ ìyá táyé ìyá kẹ́hìndé lọ kí wọn náà dé lálẹ́ kán mọ wá fẹjọ́ sùn ọ́ bí kan ṣe ń kúrò lọ́dọ̀ rẹ nìmí inú mọ wọlé ayé rẹ ni lálájíkẹ́ ní kó ń sọ fún ọ sọ rí eléyìí tó ń wò lójú àwòrán mi ẹran èèyàn ní géètà àwọn bíi tánṣẹ́ ẹ̀sìnjọ wà ń kánkọ́ọ̀sì àwọn náà ń wò mọ́ patronize rẹ̀ bọ́lọ́hún bá sì ti báwọ náà ṣètò ọtí yáwájú wọn róúnjẹ rí àjẹ́ pé ọ̀tìjẹ̀rún ń yọ̀nu o kò yí ọba ẹ̀ náà sìn èèyàn ẹlẹ́rara bíi tiẹ̀ ó ti fi sára rin dé ọlọ́run ó ṣàánú àkúrọ̀ ńgbà kan náà kan fomi òkú dáná kí là àti ẹ̀ tí ì gbọ́ tán kí ni àwọn èèyàn ò tí ì sọ tán àṣírí wo ni ò tí ì tú tán still náà ẹni tí ó gbọ́ ó gbọ́ ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ìwọ náà ti ẹ gbìyànjú rẹ wò láàrin oṣù mẹ́ta ẹ máa róúnjẹ sílé ẹ máa dáná fúnra yín kò yé báyìí náà sìn kọ́ ọ wá máa wòye séǹjì tí ó máa gbọ̀n lẹ̀ lọ́wọ́ rẹ̀ ọmọ rí ò lè jẹun tó wù wọ́n
nígbà ó ṣe pé owó tẹ́ ẹ bá tẹ́ ẹ tó ń fún wọn gan kò tún ní tiẹ̀ tó ń yún wọn gan pàápàá wọ́n wà á délé àlejò wọ́n mọ̀ ṣe hànràn bí ọmọ tó ọlọ́pàá ṣe ẹ̀ jálẹ̀ ẹ̀ sì ronú sí àtọkọ àtìyàwó yín ìbájẹ́ bọ́n òbí tiẹ̀ ṣe wù ọ́ nù èmi á kú máa san gbogbo ògbà ìtọ́ ọ̀bá ní ọ̀lẹ́ fún yàn ọ̀lẹ́ fún yàn mo gbàgbé wípé ń tọ́ ń ṣe ní ìsìn ìyàwó mi ni a bá sọ̀rọ̀ ní ìsìn ni ó mọ bínú ẹ̀sìn ò sì gbọ́ láyé ẹ̀sìn rẹ tí yóò fààyè gbọ́ láti ṣe correction tó yẹ kó o ṣe nínú ilé rẹ òun ni yóò fi ààyè gba àwọn ọmọ rẹ tí wọ́n fi fèsì challenges gbọ̀n bá lọ ilé ọkọ àbí gbọ̀n bá fẹ́ yàwó torí mo gbàgbé wípé kì í ṣe pọ́n ọmọ tó bí wọn ò fẹ́ra wọn o òun kálukú ó jáde síta wọn ò rè mú tiẹ̀ ni mo wàá gbàgbé wípé ọmọ obìnrin tẹ́ ẹ̀ fi iná dídá kọ́ ní ìsìn tó bá rè èèyàn kọ́ níbi tó jẹ́ wípé wọn ẹ̀ tí ro oúnjẹ jẹ́ ń kọ́ ọ̀nà wo ni yóò gbé gbà ọ̀nà wo ni yóò gbé gbà ọmọ tó fọ́ níjù ni wípé ìwọ kò là kò ságbé little home training tó tún yẹ kọ́ ọ fún ọmọ ọ tún fi dúnra rẹ ọ ní ilé tó o fẹ́ fi fún ọmọ wípé ogún tó o rí jẹ ni kò sí mọ́tò wípé ogún tó o rí jẹ ni kò sí investment kankan pé ogún tó o rí jẹ ni opportunity tó ọmọ rẹ tún yẹ kó ní lọ́dọ̀ rẹ yóò tó jẹ́ ẹ̀kọ́ tó yẹ kó o fún wọn tí ọlọ́run ó tún fi ṣàánú wọn wípé àti ẹ̀ mọ̀ bẹ́yàn bá dé school tó ń wò wípé ọmọ olówó kan ni òmọ náà dá ìwọ kò là kò ságbe lọ́mọ oúnjẹ dín yìí ó ti yé báyìí náà sìn tí ó jẹ́ kọ́mọ mi ò fi rọ́kọ gidi bá pàdé ọ̀ tún fi ní ọ lọ ọ̀ wá rí i pé tí ẹ ló ta jù wàlẹ́ ayé rẹ ló rún jù o bí asọnù àgbọ̀n ọ̀ọ̀kan fura ni tí ẹ ló ta jù ọ wà mọ̀ rè dá oúnjẹ jẹ wọ́n lè abọ́ lọ́mọ lọ́ba ẹ̀ ni wọn ò mọ Monday wọn ò mọ Saturday wọn ò mọ weekend all is well o ní tó jẹ́ pé lọ́jọ́ kan àbúrò mi kan lèèyàn kan ní ó wá kó wá rè bá àrùn oúnjẹ wá àbúrò mi sì bu ẹkún mo bá pọ ọkọ rẹ mo ní kí ló dé wọn wá ní kí n mọ ọ̀rọ̀ oúnjẹ gbogbo àwọn èèyàn wọn mọ rí mi ládùúgbò pé mò ń gbá bọ kiri nígbà tí ò máa là kò máa là ṣùgbọ́n ẹ̀yìn wọn ti mọ̀ wọ́n ní ọ̀rí ara alé rẹ tó ń lọ nù ìrà sẹ́mi kú ọ́ o olóòrán ẹ̀ ń lọ náà ní àwa sọ fún yín bó bá wù kẹ́ ẹ yí padà bó bá wù yẹn kọ̀ǹtínú mo kú mọ̀ bá agúnyán ní ewé bá a ṣe kù bẹ̀ sínú èpo ẹ̀pọ̀ ẹni tí ó yó yó ẹni tí ò ní yó kò ní yó alájìkẹ́rì iná ẹ bá ń láìkẹ́ kọ́mẹ̀ntẹ̀ ṣe ó dàbọ̀.